ká bẹ̀rẹ̀ sí fi ògo fún Ọlọ́run lókè ọba tó pọ̀ nípa àti agbára. Mo mọ̀ pé mo ra àánú gbà. Nínú àti ńlá mọ̀ pa ara àánú gbà. Mo dúpẹ́ Ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ mo rẹ̀. ra àánú gbà. Tàbá mọ̀ pé lóòótọ́ lára àánú gbà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn lógo. Ọba tó kà wá yẹ mọ́ àwọn àlàyé. Ẹ̀mí àwọn wòlíì o ṣé o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Olúwa o ṣé o, mo ra àánú gbà. Ẹ̀mí máa mọ̀ dúpẹ́. Àánú tí ò wọ́pọ̀. Àánú tí ò wọ́pọ̀ ní ìrìn àtìlílé mi ń gbà ọ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Atóbijù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́. Tí ò bá sọ ọlá rẹ̀, ayé ìbá ti sọ pé ó tàn. Ọ̀tá ìbá ti sọ pé a rí mú. Ẹ jẹ́ ká dúpẹ́. 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 Ẹ jẹ́ ká dúpẹ́ níbikíbi tí ẹ wà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé lógo ní Olúwa o ṣé. Ẹ̀mí mímọ́ o ṣé. Òní lọ́jọ́ àánú. Ọlọ́run ní ká wá síwájú òun. Ká béèrè fún àánú. Olúwa, àánú láyé mi fẹ́ o. Jẹ́ kí n rá àánú gbà. Jẹ́ kí ìdílé mi náà nípìn nínú àánú tòun. Ẹ má gbàgbé láti gbé omi àánú yín dání. Ẹ má gbàgbé láti gbé omi àánú dání. Olúwa, jẹ́ kí n rá àánú gbà. Jẹ́ kí èmi àti ìdílé mi rá àánú gbà. Ní gbogbo ìrìn àjò mi, Olúwa jẹ́ ká rí ojúrere rẹ. Jẹ́ ká rí ìbùkún rẹ, Olúwa. Olúwa fàánú darapọ̀ mọ́ wa nínú àjò tèmi. Ẹ̀mí mọ́ fàánú darapọ̀ mọ́ wa. Tí ò bá sí ìwọ ni, tí ò bá sí àánú, èyí tá a rí gbà látọ̀dọ̀ rẹ, ayé ìbá ti sọ pé ó tọ́ fún wa. Ìbá ṣọlá rẹ bàbá, ọ̀tá ìbá ti yẹ̀ wá. Ìbá ti sọ fún wa kó tọ́ o. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ kí Olúwa o ṣé. Ẹ̀mí mọ́ o ṣé. Ayérayé o ṣé. Ọba àwọn ọba o ṣé. Ọ̀tá ìbá sọ pé ó ti tọ́. Ọ̀tá ìbá sọ pé kí ló tún kù. Ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn ín lógo. Níbikíbi tí ẹ wà, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ọlọ́run àánú, ọba tó pọ̀ nípa àti agbára. Ní
ní ìtọ́kù kọ́dún yìí parí wọ́n sọ̀rọ̀ ìdínú oṣù lè ráàánú gbà ẹ má sọ̀rọ̀ ìdínú àánú sì wà ilé èmi ó ṣàánú fún àwọn tí èmi ó ṣàánú fún ẹja sọ fún olúwa bí olúwa lórí ìrìn àjò tèmi ẹ̀mí mọ́ darapọ̀ mọ́ wa ayérayé darapọ̀ mọ́ wa jẹ́ ká ráàánú gbà ẹja tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ olúwa dáríjì mi gbogbo igun ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ nínú ayé mi ẹ̀mí mọ́ dáríjì mi olúwa fàwé ẹ̀ṣẹ̀ mi ya mú ẹ̀ṣẹ̀ mi lọ sókun ìgbàgbé olúwa dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ èyí tó mú ojú ògo rẹ bínú sí mi olúwa dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi ẹ̀mí mọ́ fàwé ẹ̀ṣẹ̀ mi ya mú ẹ̀ṣẹ̀ mi lọ sókun ìgbàgbé níbikíbi tí ẹ wà tí ẹ ti ké pe ọlọ́run alààyè ẹja sọ fọlọ́run pé olúwa gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kí n má ráàánú gbà lórúkọ jésù ẹ̀mí mọ́ dáríjì mi ẹ̀ṣẹ̀ àìsí bó ti tó àìsí bó ti yẹ àìpa òfin yín mọ́ àìtẹ̀lé ọ̀nà yín olúwa ẹ dáríjì mi ẹ̀ṣẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ nípa ìṣe ẹja sọ fún olúwa pé olúwa dáríjì mi olúwa dáríjì mi ẹ̀mí mọ́ dáríjì mi ayérayé dáríjì mi ọba àwọn ọba dáríjì mi ẹja bẹ̀rẹ̀ sí bá ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tí a wà pé olúwa àánú ni mo fẹ́ o àánú ni mo fẹ́ o àánú ni mo fẹ́ lórí ìrìn àjò mi lórí ìdílé mi àánú ni mo fẹ́ àánú ni mo fẹ́ ẹja béèrè fún àánú bí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ gbé omi yín dání omi àánú yín ẹ gbé dání ó ní èmi ó ṣàánú fún àwọn tí èmi ó ṣàánú fún lórúkọ jésù ẹ̀mí mọ́ yóò ṣàánú fún wa ní ìtókùnkọ́dún yìí parí a ó rí àánú gbà ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àmín àmín ẹja tẹríba bá fún àdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa ọlọ́run ayérayé ọba àwọn ọba a fẹ́ béèrè gẹ́gẹ́ bí o ṣe ní ká béèrè fún àánú olúwa ṣùgbọ́n ká tó béèrè fún àánú yìí a wá síwájú rẹ láti wá dúpẹ́ a dúpẹ́ oore rẹ oore tó ṣe lánàá èyí tó ṣe lónìí èyí tó tún ṣe lọ́la èyí tó tún ṣe títí láéláé ẹ̀mí máa dúpẹ́ o ayérayé a gbé ọ̀gá ọlọ́run ìyanu a yìn ọ́ lógo lórí ẹbí wa lórí ọmọ lórí ìdílé àrá sán òjò rọ̀ kò gbé wa lẹ́bí lọ kò gbé wa lọ́mọ lọ ilé òwò pa wá ó ṣé o bàbá ẹ̀mí mọ́ o ṣé o ayérayé o ṣé o ayérayé o ṣé o ọba àwọn ọba o ṣé o àwa bẹ̀bẹ̀ ní wákàtí ọ̀wọ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a mọ̀ tá a ṣẹ̀ tá a mọ̀ olúwa dáríjì wá rántí ikú rẹ lórí igi àgbélébù atẹríba lábẹ́ ẹsẹ̀ rẹ a bẹ̀bẹ̀ fún ìdáríjì lórí ìdílé kọ̀ọ̀kan lónìí ayérayé ẹ dáríjì wá ẹ fa ìwé ẹ̀ṣẹ̀ wa ya ẹ mú ẹ̀ṣẹ̀ náà lọ sópin ìgbàgbé olúwa ọlọ́run ayérayé agbègbè àti àyíká ibi tí a ti fẹ́ képe ọ́ lónìí ẹ̀yin ogun ọ̀run ó yẹ sọ̀kalẹ̀ síbẹ̀ ẹ ró wa ní agbára iná ẹ ró wa ní agbára àṣẹ ohun gbogbo tí a bá béèrè ẹ̀mí mọ́ ẹ fi fún wa a ò ní ọlọ́run mìíràn o a ò ní oṣó a ò ní àjẹ́ a ò ní èmèrè a ò ní ẹlẹ́bọ lóògùn ẹ̀yin ogun ọ̀run ó yẹ darapọ̀ mọ́ wa ẹ bá wa ṣiṣẹ́ yìí ẹ ṣílẹ̀kùn àánú ẹ pín àánú èyí tó kù kọ́dún yìí parí ẹ jẹ́ ká ra àánú gbà àwọn tó ra àánú gbà olúwa wọ́n yìn ọ́ lógo wọ́n mọ títóbi rẹ ògo ni fún orúkọ rẹ o bàbá ògo ni fún orúkọ rẹ o bàbá ògo ni fún orúkọ rẹ o bàbá a ó sì mọ yìn ọ́ lógo a ó mọ gbé ọ̀gá títí láé àti láéláé àmín 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 lórúkọ jésù hallelujah 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 mo kí gbogbo wa pé àkàlẹ́ ẹ̀kọ́ alẹ́ ní orílẹ̀-èdè Australia ẹ̀ka àsán níbikíbi tí ẹ ti ń gbọ́ mi àdúrà tí a fẹ́ gbà lónìí ni àdúrà lórí orísun ogun ìpìlẹ̀ tí kò jẹ́ kí a rí àánú gbà orísun ogun ìpìlẹ̀ tí kì í jẹ́ kéèyàn rí àánú gbà téèyàn bá ń gbàdúrà ogun kan máa ń wà tí máa ń dá àánú èèyàn dúró ogun yìí ni wọ́n pè ní orísun ogun ìpìlẹ̀ ogun ìpìlẹ̀ tá bá ṣí Bíbélì wa sí ẹjá ṣí Bíbélì wa sí Psalm 11 verse 3 Psalm 11 verse 3 ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí ni olódodo yóò ṣe ẹjá wò á rí i pé ìpìlẹ̀ lágbára gan tí èèyàn bá fẹ́ kọ́lé tí wọ́n bá ṣe foundation lé dáadáa tí ìjì bá dé yóò wó dànù bí èèyàn bá fẹ́ lọ́kọ àbí ìyàwó tí ò bá pilẹ̀ dáadáa
ìgbéyàwó náà omijé àti òṣè ni, ẹkún ni. Ó ní tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí ni olódodo yóò ṣe? Nígbà tí ìpìlẹ̀ bá ti dàbàjẹ́, báwo ni àánú ṣe fẹ́ wọlé? A gbàdúrà ẹ ké pe Ọlọ́run níbi tẹ́ wà pé Olúwa, gbogbo ogun ìpìlẹ̀ tó ń ni mí lára, tó ń pa mí lẹ́kún, Olúwa fàánú, àdúrà ò ní fi yanjú ogun ìpìlẹ̀ nínú ayé mi. Ẹja gbọ́ ẹsẹ̀ Bíbélì ní agbára gan. Ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe? Tí ìpìlẹ̀ bá ti wọ́, kò sí nǹkan tí olódodo lè ṣe, kò sí nǹkan tí ọmọ Ọlọ́run lè ṣe. Ẹja sọ fún Ọlọ́run pé Olúwa, ogun ìpìlẹ̀ tí ò jẹ́ kí n ráàánú gbà, ogun ìpìlẹ̀ tí mo fi ń gbà àwẹ̀, tí mo fi ń gbàdúrà tí àánú ò wọlé, Olúwa fàánú ọjọ́ èní, Olúwa fi yanjú ogun ìpìlẹ̀ nínú ayé mi. Ẹ̀yin ogun ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ló ṣìyàwó fẹ́, ọ̀pọ̀lọpọ̀ ṣe ọkọ fẹ́, ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ ṣe, ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ yàn, iṣẹ́ tó yẹ kẹ́lòmíì ṣe kọ́ ló wà nídìí ẹ̀. Ìpìlẹ̀ ní ogun, ara àwọn ogun ìpìlẹ̀ yìí nì, kì í ṣe ogun ìpìlẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa ogun ìpìlẹ̀, ẹlòmíì máa ń rò pé ogun lé bàbá, ogun lé ìyá nìkan lógun ìpìlẹ̀ tí ń jàyàn. Rárá o, ogun ìpìlẹ̀, ó ní Bíbélì sọ, ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe? Kò sí tí olódodo lè ṣe nígbà tí ìpìlẹ̀ bá ti bàjẹ́. Mi ò fẹ́ kí ẹ fi àdúrà òní ṣeré, nítorí àwọn ogun ọ̀run darapọ̀ mọ́ wa. Àwọn ogun ọ̀run wọ́n ṣe kí ni? Wọ́n darapọ̀ mọ́ wa. Mi ò fẹ́ kí ẹ fi àdúrà òní ṣeré o. Mo bẹ̀ yín ní orúkọ Jésù Kristi olùgbàlà, ẹ gbé omi àánú yín síta pé Olúwa, gbogbo ìpìlẹ̀ tí ò jẹ́ ráàánú gbà lórí ọ̀rọ̀ mi, gbogbo ìpìlẹ̀ tí ò jẹ́ ráàánú gbà lórí ọ̀rọ̀ ọmọ mi, ẹ̀yin ogun ọ̀run o, ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́. Ẹ fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹ fi pa gbogbo ìpìlẹ̀ rẹ́. Olúwa, gbogbo ìpìlẹ̀ tí ò jẹ́ ráàánú gbà látọjọ́ tí mo ti ń gbàdúrà, tí mo ti ń gbà àwẹ̀. Ẹ wo ẹlòmíì ó ṣiṣẹ́ láti àárọ̀, kò sí àánú lórí iṣẹ́ rẹ̀ nítorí pé ìpìlẹ̀ iṣẹ́ ìgan ò dáa. Ibo ló ṣe pilẹ̀? Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa, ẹ yóò gbọ́ ọ̀run o. Gbogbo ó ti sọ ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe? Ṣùgbọ́n èmi mọ̀ pé kò sí tó ò lè ṣe Olúwa. Gbogbo ibi tí ogun ìpìlẹ̀ ti ń dí àánú mi lọ́wọ́, ẹ̀yin ogun ọ̀run ẹ kọjá lọ síbẹ̀ lọ mú kúrò. Gbogbo ogun ìpìlẹ̀ tó ní ayé mi lára, ẹ já gbàdúrà ọmọ Ọlọ́run, ẹ já gbàdúrà kẹ́ ẹ gbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ sì ń dáùtù, ọ̀pọ̀lọpọ̀ máa ń dáùtù ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi. Mo máa ń sọ every time tí ẹ bá rí tí any word jáde lẹ́nu mi, ẹ kọ́ lẹ̀, ẹ má gbàgbé. Inú pé mo ń wàásù lásán, àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run ń sọ fún mi, mo máa ń fi ṣe ìwàásù, ṣe àdúrà. Bàbá yìí pè mí, wọ́n ní àwọn fẹ́ gbé ìgbésẹ̀ lórí ìrìn àjò, àwọn sì fẹ́ ta property mi. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo sọ fún wọn pé ẹ ní ta property yìí tẹ́ fi lọ. Wọ́n wá pè mí, dájú àwọn ò rí property yìí ta, àwọn ò ṣe nǹkan kan. Tó bá dọjọ́ Friday ẹ gbọ́ testimony wọn. Nǹkan àkọ́kọ́ tí n bá ti sọ fún ọ, tó o bá ti yiri ẹ̀, mi ní repeat ẹ̀ mọ́. Tó o bá ti gbàgbọ́, mi ò ní repeat ẹ̀ mọ́. Ní tó bá ti fẹ́ màá ṣe, ní tó bá ti fẹ́ màá gbàdúrà, tó bá ti gbàdúrà màá gbàdúrà. Ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tí mo sọ fún ọ yìí, ó ní tí Ọlọ́run rán mi sí ọ. Tó o bá lo fẹ́ fọkọ tí bá lọ́lọ́run sọ pé ọkọ yìí ìṣọ̀pọ̀ ẹ̀, tó o bá ti gbọ́. Ọmọbìnrin kan ó ní àdádì ẹ bá mi gbàdúrà òun àtọkọ àwọn fẹ́ lọ ṣe introduction Nàìjíríà. Mo lọ́mọkùnrin yóò ní fi ọ. Ó ní táwọn ti jà mọ́mọ́ jọ ń lọ lé ni. Mo ní kò ní fi ọ, kì í ṣọkọ rẹ̀. Mo ní kò burú, tẹ́ bá dé Nàìjíríà gbogbo ohun tó bá ṣẹlẹ̀ kó jẹ́ kí n gbọ́. Ọ̀tọ̀ lọ́yìn tó lọ́mọkùnrin yìí lọ fẹ́. Wọ́n ọmọbìnrin fẹ́ má ronú, má bànú jẹ́. Torí kí láǹfààní ilé ọkọ tó dé tí wọ́n dẹ́mi rẹ̀ légbodò. Báwo bèbí ti sọ fún ọ pé ó ní àtàwọn ti fẹ́ ṣe introduction, àwọn ọmọ jọ ń travel lọ Nàìjíríà ni. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí Ọlọ́run bá rán mi sí ọ, tí bá ti sọ tó bá ti gbàgbọ́, o ò ní ṣòro mọ́. Máa retí ọjọ́ tí ó wá sí ìmúṣẹ ni. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ogun ìpìlẹ̀ nígbà tí ẹni mo post, mo á ní kí wọ́n kọ́ ní kí máa post ẹ̀ sórí status mi lórí WhatsApp. Pé wọ́n ní pé mo ní ta property yìí. Ní Ọlọ́run sọ fún mi ni pé yóò lọ ìrìn àjò yìí ṣùgbọ́n kò ní ta property ẹ̀. Gbogbo agbára tán sà pé káwọn rí property yìí ta. Àdádì àwọn ò rí ta, àwọn èèyàn lọ wo wọn sanwó ẹ̀. Ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tí ó ti jáde, àṣẹ ti wà lórí ẹ̀.
ẹ já sọ fọlọ́run pé olúwa gbogbo ìpìlẹ̀ ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo ó ṣe. Olúwa gbogbo ìpìlẹ̀ tí ò jẹ́ ráàánú gbà lórúkọ Jésù, gbogbo ìpìlẹ̀ tí ò jẹ́ kí ọmọ mi ó ráàánú gbà. Olúwa ó yẹ́yẹ́yẹ́ ẹ máa palẹ̀ wọn mọ́ lónìí, ẹ fi àánú yanjú wọn. Àánú lọ́lọ́run lè fi yanjú wọn. Ẹ wò ó, èmi gangan ló yẹ kẹ́ wọ́n máa pè ní ẹni tọ́lọ́run fẹ́ràn. Ọlọ́run àánú fẹ́ràn mi gidi gan. Ẹ jẹ́ á sọ fọlọ́run pé olúwa ìfẹ́ tí ọlọ́run ní sí mi èmi ò rírú ẹ̀ rí. Ẹ bá mi sọ, ẹ fi gbàdúrà kì í ṣe ẹnu. Ẹ wò ó, ọlọ́run nífẹ̀ẹ́ mi gan-an. Ẹ sọ fọlọ́run pé olúwa irú ìfẹ́ tó ní sí ọmọkùnrin yìí, olúwa fi irú ìfẹ́ yanjú ọ̀rọ̀ tọmọ mi náà, fi irú ìfẹ́ yanjú ọ̀rọ̀ mi. Ọlọ́run fẹ́ràn mi púpọ̀ púpọ̀. Ẹ já sọ fún ọlọ́run pé ọlọ́run máa ń ṣe àwọn nǹkan kan tó yẹ pé èmi gan máa ń wò ó pé irú ọlọ́run wo leléyìí. Ẹ já sọ fún ọlọ́run pé olúwa ìfẹ́ tó fẹ́ ọmọkùnrin Prophet Adérẹ̀mí yìí, olúwa bá mi fi ìfẹ́ ìyanjú ọ̀rọ̀ ọmọ tèmi náà. Kò lè yé yín, èmi nìkan ni ọ̀rọ̀ yìí yé dáadáa, ó yé mi jinlẹ̀ ju bí mo ṣe ń sọ lọ. Ẹ fi gbàdúrà pé olúwa ìfẹ́ tó fi yanjú ọ̀rọ̀ Prophet Rẹ̀mí, olúwa fi ìfẹ́ ìyanjú ọ̀rọ̀ ọmọ mi, olúwa fi ìfẹ́ ìyanjú ọ̀rọ̀ ayé tèmi náà. Olúwa fi tí àánú bá dìde, ẹ já gbàdúrà. Kò sí tí àánú ò lè ṣe. Ó ní tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí ni olódodo yóò ṣe. Ìpìlẹ̀ ni kì í jẹ́ káàánú fọhùn nínú ayé ènìyàn. Ẹ já gbàdúrà pé olúwa gbogbo ìpìlẹ̀ tí ò jẹ́ ráàánú gbà ẹ̀yin ogun ọ̀rọ̀. Ó yá, ìbá jẹ́ àmì ni lára mi, ìbá jẹ́ àsọtẹ́lẹ̀ burú ni lára mi, ìbá jẹ́ ọ̀rọ̀ òdì ni nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run ẹ máa fẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù. Ẹlúwa ẹ yí omi padà, ẹ sọ mi di ẹ̀jẹ̀ Jésù, ẹ fi wẹ̀ dànù. Ẹ gbàdúrà, ẹ já sọ fún ọlọ́run pé olúwa ẹ lo omi kẹ́ ẹ fi wẹ̀ dànù nínú ayé mi. Gbogbo ogun tí ò jẹ́ kí n ráàánú gbà, olúwa gbogbo ìpìlẹ̀ tí ò jẹ́ kí n ráàánú gbà, gbogbo ìpìlẹ̀ tó dá ìyanu mi dúró, gbogbo ìpìlẹ̀ tó dá àánú mi dúró, ẹ̀yin ogun ọ̀run ẹ lo omi ẹ fi wẹ̀ mí mọ́. Ẹ lo omi ẹ fi wẹ̀ mí mọ́. Ẹ yí omi padà sí agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí fi wẹ̀ mí, 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 ẹ bẹ̀rẹ̀ sí fi wẹ̀ mí. Olúwa ọlọ́run ayérayé ẹ yí omi padà, ẹ sọ di ẹ̀jẹ̀ Jésù, ẹ sọ di ẹ̀jẹ̀ Jésù, ẹ sọ di omi àánú. Kí n bẹ̀rẹ̀ sí ráàánú gbà, 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 kí n bẹ̀rẹ̀ sí ráàánú gbà. Ẹ já gbàdúrà. Àánú, ẹ béèrè fún àánú. Èní ní ọjọ́ àánú. Ọlọ́run ní ọdún yìí ní ìtókù kó parí. Ẹni ní ìtókù kọ́ ní ìparí ló mọ̀ ní ọ̀rọ̀ lóyìnbó yìí. Dádì mo fẹ́ gbégbèsè ìrìn àjò mu ní ẹgbẹ́. Ó ní mo fẹ́ ta proper àbúlé ẹ̀ ní ìta tẹ́ẹ̀fì ìrìn àjò yóò fi bọ́ sí. Kò sì ta. Ó give testimony. Ẹ gbọ́ lọ́jọ́ Friday. Ọjọ́ Friday ni màá tó play rẹ̀. Àwọn tí ò gbàgbọ́ nínú nǹkan tí Ọlọ́run bá rán mi láti sọ, ó lóun ó gbẹnu wòlíì mi sọ̀rọ̀. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé torí àwọn wòlíì ti dìdàkudà, bó bá jẹ́ pé àwọn wòlíì mi ni bó ṣe lóun fẹ́ ta property ìmàlẹ́ lónìí tó wá ní 10 million àbí 20 million mà ní ó yá ẹ jẹ́ ìran lọ́ọ̀yà mi kó wá rà á lọ́wọ́ yín. Àwọn wòlíì burúkú kan máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn wòlíì míì máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n lè kówó fẹ́ lómi pé dọ́gbọ́n lọ rà wọ́n wá gba property onífèrú gbàbùkù. Ọlọ́run ní kí n gbàdúrà fún pé kò ní ta property, yóò sì lọ ìlú òyìnbó, yóò sì rìnrìn àjò, yóò sì bọ́ sí láì ta property. Ìwọ sì ń sọ pé kò sí wòlíì, kò sí Ọlọ́run, ó sì gbàdúrà pé olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi. Àánú ni olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi. Ẹ̀mí mímọ́ fàánú yanjú ọ̀rọ̀ mi. Ogun ìpìlẹ̀ tó lóun ó báyé mi jẹ́, ẹ̀yin ogun ọ̀run ẹ pín wa níyà. Ogun ìpìlẹ̀ tó lóun ó báyé ọmọ mi jẹ́, ẹ̀yin ogun ọ̀run ẹ fàánú pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run ẹ fàánú pín wa níyà. Lọ́wọ́ ogun ìpìlẹ̀ ó yẹ ẹ máa pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run ẹ máa pín wa níyà. Lọ́wọ́ ogun ìpìlẹ̀ tó lóun ó báyé mi jẹ́, olúwa ó yẹ ẹ máa pín wa níyà. Ẹ já gbàdúrà. Ogun ìpìlẹ̀ tó lóun ó jẹ́ kí n máa mú àmúbọ̀ rere. Ogun ìpìlẹ̀ tó lóun ò ní jẹ́ kí n ráàánú gbà. Lórúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ máa pín wa níyà. Ó yẹ máa pín wa níyà, 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 ó yẹ máa pín wa níyà. Ẹ gbàdúrà lọ́wọ́ ogun burúkú ní ogun ìpìlẹ̀. Ogun ìpìlẹ̀ kò sí ọ̀nà tí kì í gbà já ènìyàn. Ẹ já sọ fún olúwa pé olúwa gbogbo ogun ìpìlẹ̀ tó lóun ò ní jẹ́ rójú rere rẹ̀,
gbogbo ogun ìpìlẹ̀ tó lóun ò ní jẹ́ ráàánú gbà ní orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa pín wa níyà. Gbogbo ìpìlẹ̀ tó lóun ò ní jẹ́ rójú rere Ọlọ́run, gbogbo ìpìlẹ̀ tó lóun ò ní jẹ́ rí ojú rere ènìyàn, gbogbo ìpìlẹ̀ tó lóun ò ní jẹ́ délẹ̀ lérí mi lórúkọ Jésù. Ní ìtókù kọ́dún ìparí, ẹ̀yin ogun ọ̀run ó yẹ pín wa níyà, 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 ó yẹ pín wa níyà. Ẹ gbé omi àdúrà, ẹ gbé omi àánú yín, ẹ gbé dání. Ẹ gbé dání, gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ohùn yìí, ẹ gbé omi àánú yìí, ẹ gbé dání pé Olúwa gbogbo ìpìlẹ̀ tí kì í jẹ́ kéèyàn rí ojú rere Ọlọ́run ó yẹ lórúkọ Jésù. Ó yẹ máa pín wa níyà, ó yẹ máa pín wa níyà, ó yẹ máa pín wa níyà, ó yẹ máa pín wa níyà. Gbogbo ìpìlẹ̀ tí kì í jẹ́ kéèyàn rí ojú rere Ọlọ́run, tí kì í jẹ́ kéèyàn rí àánú gbà, ó yẹ ogun ọ̀run ó yẹ máa pín wa níyà. Ọlọ́run ní ká bá ogun ìpìlẹ̀ wí. Ẹ gbàdúrà, ẹ má jẹ́ kí àkókò yìí kọjá yín. Ẹ má jẹ́ kó lọ, ẹ má jẹ́ kó lọ lásán. Ẹ gbọ́dọ̀ rí àánú ìgbà, ẹ gbọ́dọ̀ rí àánú ìgbà. Àánú ọjọ́ èní ẹ gbọ́dọ̀ rí gbà. Àánú ọjọ́ èní gbọ́dọ̀ fọhùn láyé yín. Gbogbo ìpìlẹ̀ tí mo jogún lára bàbá, gbogbo ìpìlẹ̀ tí mo jogún lára ìyá tí kò jẹ́ kí n ráàánú gbà, gbogbo ìpìlẹ̀ tí ọmọ mi jogún lára mi tí ò jẹ́ kí ọmọ mi ó ráàánú gbà. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa pín wa níyà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ já sí Bíbélì wa sí Joshua chapter 6 verse 26. Joshua chapter 6 verse 26. Joshua sì gẹ̀gùn ní àkókò náà wípé, ó sì gégùn ní àkókò náà wípé, ègún ni fún ọkùnrin náà níwájú Olúwa tí yóò dìde tí yóò sì kọlu ìlú Jẹ́ríkò yìí. Pẹ̀lú ikú àkọ́bí rẹ̀ ni yóò fi pilẹ̀ rẹ̀, àti pẹ̀lú ikú àbíkẹ́yìn rẹ̀ ni yóò fi gbé ilẹ̀kùn ibodè náà ró. Tí ẹ ti rí, ẹ ti gbọ́ ègún burúkú, ègún a máa ṣiṣẹ́ nínú ayé ènìyàn. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa gbogbo ègún tí ò jẹ́ kí n ráàánú gbà. Ó ní Joshua sì gégùn ní àkókò náà wípé ègún ni fún ọkùnrin náà níwájú Olúwa tí yóò dìde tí yóò sì kọ ìlú Jẹ́ríkò yìí. Pẹ̀lú ikú àkọ́bí rẹ̀ ni yóò fi pilẹ̀ rẹ̀, àti pẹ̀lú ikú àbíkẹ́yìn rẹ̀ ni yóò fi gbé ilẹ̀kùn ibodè náà ró. Ègún burúkú ni. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa gbogbo ègún tí ò jẹ́ ráàánú gbà, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa fẹ́ jẹ Jésù parẹ́. Ẹ gbé omi àánú yín dání, ẹ sọ fún Ọlọ́run pé Olúwa omi àánú tó ní kí n gbé dání tí mo ń yà sí mímọ́. Ẹ̀yin ogun ọ̀run yẹ fi pa ègún rẹ́ lórí ayé mi, ẹ fi pa ègún rẹ́ lórí ayé àwọn ọmọ mi. Ẹ fi pa ègún rẹ́. Omi àánú ni ẹ fi pa ègún rẹ́, ẹ fi pa ègún rẹ́, ẹ fi pa ègún rẹ́ lórí ayé mi. Ẹ fi omi pa ègún rẹ́, ẹ fi omi pa ègún rẹ́ lórí ayé àwọn ọmọ mi. Ẹ fi omi pa ègún rẹ́, ẹ fi omi pa ègún rẹ́, ẹ fi omi pa ègún rẹ́, ẹ fi omi pa ègún rẹ́ ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ fi omi pa ègún rẹ́, ẹ fi omi pa ègún rẹ́ lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Ó yẹ bẹ̀rẹ̀ sí fomi, ẹ bẹ̀rẹ̀ sí fi pa ègún rẹ́, ẹ bẹ̀rẹ̀ sí fi pa ègún rẹ́, ẹ bẹ̀rẹ̀ sí fi pa ègún rẹ́, ẹ bẹ̀rẹ̀ sí fi pa ègún rẹ́. Ó yẹ gbàdúrà. Gbogbo ègún, gbogbo ogun burúkú, ogun tí kìí jẹ́ kéèyàn ráàánú gbà, ogun ìpìlẹ̀ burúkú èyí tí kìí jẹ́ kéèyàn ráàánú gbà, gbogbo ọ̀rọ̀ òdì èyí tí kìí jẹ́ kéèyàn ráàánú gbà. Olúwa ẹ lo omi láti wẹ̀ dànù nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, lórí ọkọ mi, lórí aya mi. Ẹ lo omi láti wẹ̀ dànù, ẹ lo omi láti wẹ̀ dànù, ẹ lo omi láti wẹ̀ dànù. Ó yẹ gbàdúrà, ẹ béèrè. Èní lọ́jọ́ àánú. Gbogbo ègún tí kò jẹ́ kéèyàn ráàánú gbà, gbogbo ègún tó máa ń ṣe alátakò ènìyàn níbi tó yẹ kó o ti ráàánú gbà, gbogbo ègún tó máa ń dìde jánikulẹ̀ níbi tó yẹ kéèyàn ti ṣe àṣeyọrí, lórúkọ Jésù olùgbàlà. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa mú kúrò, ẹ máa mú kúrò, ẹ máa mú kúrò, ó yẹ máa mú kúrò, ó yẹ máa mú kúrò, ó yẹ máa mú kúrò. Gbogbo ìpìlẹ̀ orúkọ Jésù ó yẹ máa mú kúrò, ó yẹ máa mú kúrò nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi. Ó yẹ máa mú kúrò, 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 ó yẹ máa mú kúrò. Ó yẹ gbàdúrà. Gbogbo ìpìlẹ̀ tó máa ń bani láyọ̀ jẹ́, gbogbo ìpìlẹ̀ tó máa ń jẹ́ kéèyàn ṣẹ̀sí, ó yá lórúkọ Jésù. Ní tó kù kọ́dún yìí parí, ẹ̀jẹ̀ Jésù ó yá máa parẹ́ lórí ayé mi. Ẹ̀jẹ̀ Jésù ó yá máa parẹ́ lórí ayé àwọn ọmọ mi. Ẹ̀jẹ̀ Jésù ó yá máa parẹ́, ẹ̀jẹ̀ Jésù ó yá máa parẹ́, ó yẹ máa parẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí second King chapter 2
Second Kings chapter 2 verse 19. Second Kings chapter 2 verse 19. Àwọn ọkùnrin ìlú náà sì wí fún Èlíṣà pé kíyèsí ìtẹ̀dó ìlú yìí dára bí olúwa mi ti rí, ṣùgbọ́n omi burú ilẹ̀ sì ṣá. Ṣé ti gbọ́? Omi burú ilẹ̀ sì ṣá. Ìtẹ̀dó ìlú yìí dára. That means pé ohun tí Ọlọ́run dá mọ́ dáradára ni. Agbára wo ló ń ṣiṣẹ́ lórí rẹ̀? Agbára wo ni ò jẹ́ kó ráàánú gbà? Agbára wo ló ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀? Agbára wo ló ń ṣiṣẹ́ lórí ìyanu rẹ̀? Ó yá máa sọ fún Olúwa pé Olúwa, gbogbo agbára tó ń ṣiṣẹ́ lórí ayé mi, gbogbo agbára tó ní omi rere ò ní sun nínú ayé mi, gbogbo agbára tó ní omi àánú ò ní sun lórí ayé mi, lórúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ẹ máa parẹ́, 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 ó yẹ ẹ máa parẹ́, ẹ máa parẹ́. Ó ní àwọn ọkùnrin ìlú yìí sì wí fún Èlíṣà pé kíyèsí ìtẹ̀dó ìlú yìí dára. Àpọ̀mọ́ ayé yín dára, ayé àwọn ọmọ yìí dára, àǹtí ayé yín dára, ayé yín dára bí olúwa mi ti rí, ṣùgbọ́n omi burú ilẹ̀ sì ṣá. Olúwa ta ló sọ pé kí ayé mi má ra àánú gbà? Tí ayé yẹn ò bá ra àánú gbà, inú aṣálẹ̀ lè níyàn wá o. Ẹja sọ fún Ọlọ́run pé Olúwa, àánú ìparí ọdún ni mo béèrè fún. Ní ìtókù kọ́dún ìparí, Olúwa, àánú ìparí ọdún ni mo béèrè fún. Ọdún yìí mọ̀ kù oṣù méjì àtọjọ́ mélòó kan tí ó tán. Ó sì lè ra àánú gbà. Ó sì lè ráàánú gba. Àánú ni kò béèrè fún pé Olúwa, àánú ìparí ọdún, Olúwa ó yá ṣílẹ̀kùn ẹ̀ fún èmi àti ìdílé mi. Ẹ̀bùn ìparí ọdún, Olúwa ó yá ṣílẹ̀kùn ẹ̀ fún mi, ṣílẹ̀kùn ẹ̀ fún àwọn ọmọ mi. Ó yẹ orísun ìpìlẹ̀ ogun mi, ó yẹ ẹ máa dòkú lónìí. Gbogbo orísun ìpìlẹ̀ ogun ayé mi tí ò jẹ́ ráàánú gbà lórúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ máa sọ wọ́n dòkú, 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 ó yẹ ẹ máa sọ wọ́n dòkú. Ẹ jẹ́ á gbàdúrà, kí ni orísun ìpìlẹ̀ ogun wa gan tí ò já ráàánú gbà? Ó kálukú ló mọ̀ kí ni tí wọ́n ń bá pò, kí ni ogun tó ń bá jà tí ọ̀tá ló ní ráàánú gbà, àní pé ò ní ráṣeyọrí ṣe. Lórúkọ Jésù, gbogbo ìmọ̀ wọn lórí rẹ, lórúkọ Jésù ọ̀run sọ dasán. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, gbogbo ìpìlẹ̀ ogun lórí rẹ, ọ̀run sọ agbára wọn dòkú. Ní orúkọ Jésù, ọ̀run gba agbára lọ́wọ́ wọn. Ní orúkọ Jésù, ọ̀run gba agbára lọ́wọ́ wọn. Gbogbo ogun ìpìlẹ̀ láti ilé bàbá àti ìyá rẹ, gbogbo ogun ìpìlẹ̀ láti ilé ọkọ rẹ, gbogbo ogun ìpìlẹ̀ láti ibi iṣẹ́ rẹ, gbogbo ogun ìpìlẹ̀ ní ọjọ́ tá a bí ọ sáyé, gbogbo ogun ìpìlẹ̀ ní ọjọ́ tí a da ẹ̀jẹ̀ lé ọ lórí, lórúkọ Jésù, ọ̀run gba agbára lọ́wọ́ wọn lónìí, ọ̀run sọ wọ́n dòkú lónìí. Gbogbo ogun ìpìlẹ̀ nígbà tá a fún ọ lómi àkọ́mu nínú ayé, gbogbo ogun ìpìlẹ̀ nígbà tá a fún ọ lóúnjẹ àkọ́jẹ nínú ayé, èyí tó ń bá ayé rẹ wọ̀ jàkadì, èyí tó ń bá ògo rẹ wọ̀ jàkadì, lórúkọ Jésù olùgbàlà, ọ̀run gba agbára lọ́wọ́ wọn lónìí, ọ̀run gba agbára lọ́wọ́ wọn lónìí, ó yá ọ̀run gba agbára lọ́wọ́ wọn lónìí. Ó yẹ képe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, gbogbo ogun ìpìlẹ̀ alájọbí, lórúkọ Jésù, ó yẹ fàyè mi sílẹ̀. Gbogbo ogun ìpìlẹ̀ alájọbí, ó yá lórúkọ Jésù tí ò jẹ́ ráàánú gbà, ó yá fàyè mi sílẹ̀. Gbogbo ogun ìpìlẹ̀ alájọbí, èyí tí ò jẹ́ kọ́mọ mi ó ráàánú gbà, lórúkọ Jésù, ó yẹ fàyè ọmọ mi sílẹ̀, ó yẹ fàyè ọmọ mi sílẹ̀, ó yẹ ẹ máa pàṣẹ. Ó ní ọmọ aláṣẹ ni àwa. Ó ní bí ìpìlẹ̀ bá ti bàjẹ́, kí ni olódodo yóò ṣe? Ogun ìpìlẹ̀ tí kì í jẹ́ kéèyàn ṣe àṣeyọrí nínú ayé, ó yá lórúkọ Jésù Kristi, ó yẹ ẹ máa dòkú lórúkọ Jésù olùgbàlà, ó yẹ ẹ máa dòkú, ó yẹ ẹ máa dòkú, ó yẹ ẹ máa dòkú. Gbogbo ogun ìpìlẹ̀ tí kì í jẹ́ kéèyàn ró àánú gbà lórí àdáwọ́lé rẹ̀, gbogbo ìpìlẹ̀ tí kì í jẹ́ kéèyàn ra àánú gbà lórí ohun tó bá dáwọ́lé, lórúkọ Jésù olùgbàlà, ó yẹ ẹ máa dòkú, 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 ó yẹ ẹ máa dòkú. Ó yẹ pariwo, ẹ gbàdúrà, ẹ képe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, ogun ìpìlẹ̀ asọ́ni di èrò ẹ̀yìn tí kì í jẹ́ kéèyàn ráàánú gbà. Ẹ̀wẹ̀ lòmíì ó ti ṣiṣẹ́ ṣùgbọ́n kò lè nà ká sí nǹkan báyìí. Nígbà tó bá kú kó ṣe àṣeyọrí báyìí, ogun kan ó ṣàdìde ni, ogun kan ó ṣàdìde. Ogun ò dìde láti ilé bàbá àti ìyá rẹ̀, ogun ó dìde láti ilé ọkọ, ogun ó dìde láti ilé ìyàwó, ogun ó dìde láti ibi iṣẹ́. Ogun ìpìlẹ̀ ni, òun ló máa ń ṣiṣẹ́ tó máa ń gba àánú dànù. Ó yẹ ẹ sọ fọ́lọ́run pé Olúwa, gbogbo ogun ìpìlẹ̀ tó gba àánú dànù tó lòun ó sọ mí dèrò ẹ̀yìn, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ jà fún mi lónìí, ẹ sọ
wọ́n dòkú. Ó yẹ ẹ jà fún mi lónìí, ẹ sọ wọ́n dòkú. Ogun ìpìlẹ̀ tó ń jà mí látara àyà tó bí mi, ó lórúkọ Jésù màlíkà páìdà, agbára tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ó yá ṣiṣẹ́ lórí wọn, lo idà rẹ̀. Olúwa lo idà rẹ̀. Ogun ìpìlẹ̀ tó ń jà mí láti ara ìyá tó bí mi, ẹnìkan ló làdúrà yìí, ó gbàdúrà yìí dáadáa pé Jésù pẹ̀lú iná agbára ẹ̀mí mímọ́. Ogun ìpìlẹ̀ tó ń jà mí láti ara ìyá tó bí mi, lórúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run, ó yẹ parẹ́, ó yẹ parẹ́, ó yẹ parẹ́, ó yẹ parẹ́. Ẹ̀jẹ̀ Jésù ó yá tú mi sílẹ̀ lọ́wọ́ ogun ìpìlẹ̀ tí ò jẹ́ ráàánú gbà látara ìyá tó bí mi, lórúkọ Jésù olùgbàlà. Ó yẹ máa fayé mi sílẹ̀, ó yẹ máa fayé mi sílẹ̀, nítorí pé èmi ti di ọmọ Ọlọ́run. Mo ti mu ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, mo ti pín nínú ara rẹ̀, lórúkọ Jésù. Gbogbo ogun ìpìlẹ̀ èyí tó ń jà mí láti ara ìyá mi, ó yá lórúkọ Jésù, ó yá fayé mi sílẹ̀, 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 ó yá gbogbo ìpìlẹ̀ ajáde bọ́ níbi tó yẹ kó o ti ráàánú gbà. Ó lórúkọ Jésù olùgbàlà, ọ̀run gbàgbára lọ́wọ́ wọn lónìí. Gbogbo ìpìlẹ̀ ajáde bọ́ níbi tó yẹ kó o ti rójú rere Ọlọ́run, níbi tó yẹ kó o ti rójú rere ènìyàn, ọ̀run gbàgbára lọ́wọ́ wọn lónìí, ọ̀run gbàgbára lọ́wọ́ wọn lónìí, ọ̀run gbàgbára lọ́wọ́ wọn lónìí, ọ̀run gbàgbára lọ́wọ́ wọn lónìí. Gbogbo ìpìlẹ̀ tó lóun ò ní fi Ọlọ́run sílẹ̀, gbogbo ìpìlẹ̀ tó ní ayé rẹ̀ ò ní nítumọ̀, ní orúkọ Jésù, ọ̀run gbàgbára lọ́wọ́ wọn, 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 ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á tún gbàdúrà pé Olúwa, gbogbo ìpìlẹ̀ tí máa ń gbé aṣọ ìdààmú wọ̀nyàn, ogun ìpìlẹ̀ tó máa ń gbé aṣọ ẹkún wọ ènìyàn tí kì í jẹ́ kéèyàn ràánú gbà, lórúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ̀yin ọbọ̀ jóná. Aṣọ ẹkún, aṣọ òṣì, aṣọ tí kì í jẹ́ kéèyàn ràánú gbà, Olúwa ó yẹ máa bọ́ jóná. Ogun ìpìlẹ̀ èyí tí wọ́n ń gbé aṣọ ìdààmú wọnú ayé ènìyàn, ó yẹ máa bọ́ jóná, ó yẹ máa bọ́ jóná. Gbogbo ogun ìpìlẹ̀ èyí tó máa ń fa ìpọ́njú nínú ìgbéyàwó, gbogbo ogun ìpìlẹ̀ èyí tí máa ń fa ìpọ́njú lórí ọmọ, gbogbo ogun ìpìlẹ̀ èyí tí máa ń fa ìpọ́njú lórí iṣẹ́, ó lórúkọ Jésù ó yẹ gbogbo ogun ìpìlẹ̀ èyí tí kì í jẹ́ kéèyàn ràánú gbà, tí èèyàn fi máa ń jẹ ìyà ìmọ̀dí láti ara bàbá, ó yá lórúkọ Jésù, ó yá kó dasán lórí mi, ó yá kó dasán lórí mi, ó yá kó dasán lórí mi. Gbogbo ogun ìpìlẹ̀ èyí tí máa ń fìyà jẹnìyàn láti ara bàbá tó bí ìyàn sáyé, lórúkọ Jésù ó yá lórí tèmi Adérẹ̀mí, ó yá máa dárúkọ rẹ, máa dárúkọ àwọn ọmọ rẹ, ó yá kó dasán. Gbogbo ogun ìpìlẹ̀ tí máa ń fìyà ìyà jẹ ọmọ ènìyàn tí kì í jẹ́ kéèyàn ràánú gbà láti ara bàbá, gbogbo ogun ìpìlẹ̀ tí máa ń fìyà jẹ ènìyàn láti ara ìyá, lórúkọ Jésù ó yẹ fayé mi sílẹ̀, ó yẹ fayé mi sílẹ̀, ní orúkọ Jésù ó yẹ fayé mi sílẹ̀. Gbogbo ogun ìpìlẹ̀ èyí tí máa ń fi àìsàn janilógun, lórúkọ Jésù ó yẹ máa jáde lára mi. Ogun ìpìlẹ̀ tí wọ́n fi máa ń jogún àìsàn láti ara bàbá ènìyàn, ogun ìpìlẹ̀ tí wọ́n fi máa ń jogún àìsàn láti ara ìyá ènìyàn, lórúkọ Jésù ó yá fayé mi sílẹ̀, fayé àwọn ọmọ mi sílẹ̀. Mo pa á láṣẹ lórúkọ bàbá, mo pa á láṣẹ lórúkọ ọmọ, mo pa á láṣẹ lórúkọ ẹ̀mí mọ́, ó yá kó fayé yín sílẹ̀. Gbogbo ìwọ tó wà lábẹ́ òun yìí, ogun ìpìlẹ̀ èyí tó ń gbomijé lójú rẹ, ogun ìpìlẹ̀ tó ń jà ọ́ níkọ̀kọ̀ tó mọ̀ pé ó gan lógun tí ò jẹ́ kó ráàánú gbà, lórúkọ Jésù olùgbàlà ó yá kó fayé rẹ sílẹ̀, ní orúkọ Jésù ó yá kó fi ilé rẹ sílẹ̀, lórúkọ Jésù ó yá kó fi àgọ́ ara rẹ sílẹ̀. Ogun ìpìlẹ̀ orúkọ Jésù tó bá ayé rẹ dámájẹ̀mú, ogun ìpìlẹ̀ tó bá àánú rẹ dámájẹ̀mú, tó lò ní ràánú gbà, nítorí pé èní jẹ́ ọjọ́ àánú, ó yá ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ, ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. Ogun ìpìlẹ̀ dòkú lónìí, ogun ìpìlẹ̀ dòkú lónìí, ogun ìpìlẹ̀ dòkú lónìí, ní orúkọ Jésù olùgbàlà. Ogun ìpìlẹ̀ dòkú lónìí. Gbogbo ìwọ tó wà lábẹ́ òun, gbogbo ogun ìpìlẹ̀ tó ń yọ ayé rẹ lẹ́nu, ó lórúkọ Jésù. Gbogbo ogun ìpìlẹ̀ tó kì í jẹ́ kéèyàn láàlá ìran rẹ, ní orúkọ Jésù ogun náà dòkú lónìí, ogun náà dòkú lónìí, ogun náà dòkú lónìí, ogun náà dòkú lónìí, ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. Ogun náà dòkú lónìí, ogun náà dòkú lónìí, ogun náà dòkú lónìí, ogun náà dòkú lónìí. Bíbélì ní bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo yóò ṣe?
nítorí pé ogun kan ni, ogun kan ló bá wa pinlẹ̀ ìrìn àjò yìí, ogun kan ló bá nà pinlẹ̀ ìrìn àjò wàhálà. Ó ní wà ní ẹ má jẹ́ ó ra àánú gbà, gbogbo ibi tó bá ń lọ ẹ má jẹ́ ó ra àánú gbà, gbogbo iṣẹ́ tó bá dáwọ́lé ẹ má jẹ́ ó ra àánú gbà. Àwọn ogun burúkú ni ẹja sọ fọ́lọ́run pé Olúwa, gbogbo ogun ìpìlẹ̀ tó ti bá èṣù dá májẹ̀mú lórí ayé mi, gbogbo ogun ìpìlẹ̀ tó ti bá ọ̀tá dá májẹ̀mú látara ìyá mi, gbogbo ogun ìpìlẹ̀ tó ti bá èṣù dá májẹ̀mú látara bàbá mi, tó ní mi ò ní ràánú gbà, lórúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ máa pín wa níyà, 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 ẹ máa pín wa níyà. Gbogbo ogun ìpìlẹ̀ tó gbé aṣọ ìpọ́njú àti aṣọ wàhálà wọ̀ mí tí ò jẹ́ ràánú gbà, lórúkọ Jésù ẹ máa pín wa níyà, ẹ máa pín wa níyà. Gbogbo ogun ìpìlẹ̀ ẹ já gbàdúrà dáadáa mọ̀mọ́. Níjọ́ tẹ́ bí ọmọ yìí ta ló fún lómi mu, níjọ́ tẹ́ bí ọmọ ìta ló kọ́kọ́ fún lóúnjẹ jẹ, níjọ́ tẹ́ bí ọmọ ìta ló bá yín gbé. Bàbá ò sì gbàdúrà ìta ló gbé ọ lọ́jọ́ tá a bí ọ, ta ló fún ọ lómi àkọ́ fún ọ omi àkọ́ mújọ́ tó délé ayé, pé omi àkọ́kọ́ tọ́ sí lẹ́nu rẹ̀ yẹ tọ́ sí lẹ́nu. Ìjọ mọ̀ pé yá omi náà tọ́ sí ọ lẹ́nu ni. Ìpìlẹ̀ rẹ̀ wọ́n ti ba ìpìlẹ̀ yìí jẹ́ láti ìgbà èwe. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, ṣé bí wọ́n ló yí ayé Jábésì padà? Olúwa Ọlọ́run ayérayé, ó yá bẹ̀rẹ̀ sí yí ìpìlẹ̀ mi padà, bẹ̀rẹ̀ sí yí padà sí rere, bẹ̀rẹ̀ sí yí ìpìlẹ̀ ọmọ mi padà sí rere. Ta ló kọ́kọ́ fọmọ yìí lóúnjẹ mọ̀mọ́? Ta ló bọ́ wẹ ọmọ? Ibo náà mọ̀ tí wọ́n ti ba ìpìlẹ̀ yìí jẹ́, tí ọmọ yìí fi ń ṣiṣẹ́ tí ò máyọ̀ wálé, tó fi ń làkàkà kókó ohun rere ṣe tí wọ́n jó rí ṣe. Ta ló mọ̀ tó kọ́kọ́ fọṣẹ wẹ̀ ọ́ lórí? Irú ọṣẹ wo náà fi wẹ̀ ọ́? Ibo ló mọ̀ tán síbi ìrẹsì? Mo gbàdúrà fún bàbá kó ní ẹjọ́ dádì, ọmọ mi kàn jalè kiri ni, ọmọ mi ò gbádùn kò gbọ́ràn. Mo ṣe lórúkọ Jésù, Ọlọ́run ní kí n béèrè pé bàbá ń bolẹ̀ sin ibi ọmọ yìí sí. Ó lóun sin sí balùwẹ̀ níbi tí gbogbo ènìyàn ti ń wẹ̀. Ẹ wo bí wọ́n ṣe fi ọwọ́ ara wọn ba ìpìlẹ̀ ọmọ yìí jẹ́. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, gbogbo ibi balùwẹ̀ tí ẹlòmíín lọ ń wẹ ọṣẹ burúkú tó gbà lọ́wọ́ àwọn babaláwo sí, balùwẹ̀ tó mọrú ọṣẹ tí wọ́n fi ń wẹ̀ ń bẹ̀, ó lọ sí ibi ọmọ sí balùwẹ̀ tí gbogbo èèyàn ń wẹ̀. Ẹ rí pé ẹlòmíín ó fi ọwọ́ ara rẹ̀ ba ìpìlẹ̀ ọmọ rẹ̀ jẹ́. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo tí mo ti ṣe tó lè ba ìpìlẹ̀ mi jẹ́ lónìí, ẹ̀jẹ̀ Jésù ó yá rà mí padà kó tó ayé mi ṣe. Ẹ̀jẹ̀ Jésù rà mí padà. Abẹ́ ẹ̀gbọ́n tí mo sọ ni, ó ní ibi balùwẹ̀ ló ń sin ibi ọmọ yìí sí, ó sin ibi ọmọ sí balùwẹ̀. Ẹni tó wẹ ibi dànù orí ọmọ ibi ọmọ yìí ni ó wẹ̀ sí, ẹni tó wẹ ikú dànù orí ọmọ yìí ni, ẹni tán fún lọ́sẹ̀ pé kó lọ wẹ̀ dànù orí ibi ọmọ yìí ni. Ó wá lọ́mọ ń ṣe rárá àdá, ọmọ ń jalè. Bóò ni ò ṣe ní jalè? Ta ló mọ̀ tó wẹ ọmọ tiẹ̀ náà? Ta ló mọ̀ tó bẹ̀rẹ̀ sí ibi ọmọ rẹ̀? Ibo náà sin sí? Ogun ìpìlẹ̀ ni, ìpìlẹ̀ ti bàjẹ́. Ìwọ bọ̀dá, ta ló mọ̀ tó fóúnjẹ sí ọ lẹ́nu pé oúnjẹ àkọ́kọ́ jẹ níjọ́ tó délé ayé rẹ̀? Ta ló mọ̀? Ó mọ̀ wọ́n. Ó yá sọ fọ́lọ́run pé Olúwa, ogun ìpìlẹ̀ nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run, ó yá àkókò tó, ó yẹ ẹ gbà mí, ó yẹ ẹ gbà mí lọ́wọ́ ogun ìpìlẹ̀, ó yẹ ẹ gbà mí lọ́wọ́ ogun ìpìlẹ̀. Ẹ gbàdúrà òní dáadáa, ẹ gbà àdúrà nù yìí. Ọlọ́run ní ká lọ gbàdúrà lórí ogun ìpìlẹ̀, pé ogun ìpìlẹ̀ ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó ràánú gbà. Ó yẹ ẹ sọ fún Ọlọ́run pé Olúwa, ogun ìpìlẹ̀ ò gbọ́dọ̀ lágbára lórí mi mọ́ láti òní lọ. Orúkọ Jésù, ogun ìpìlẹ̀ ò gbọ́dọ̀ lágbára lórí ọmọ mi mọ́ láti òní lọ. Ní orúkọ Jésù, ogun ìpìlẹ̀ ò gbọ́dọ̀ lágbára lórí ìgbéyàwó mi mọ́ láti òní lọ. Ẹ wo ìgbéyàwó ẹlòmíín tí òjò ràánú gbà ni pé ogun ìpìlẹ̀ náà ń bá jàjàkadì. Ogun ìpìlẹ̀ sì sọkọ darọ. Arọ tí ń rìn kì í ṣarọ tó gbé sórí iṣẹ́ o, kì í ṣarọ tó gbé sórí iṣẹ́ àmúṣọ o, kì í ṣarọ tí wọ́n gbé arọ tí wọ́n ti o, kì í ṣarọ tí ń rákòrò. Ṣùgbọ́n wà nù ilé tó ń fẹsẹ̀ méjèèjì rìn tó lọ́wọ́ tó ní gbogbo ẹ̀, ṣùgbọ́n arọ ni nínú ayé. Òkun ogun ìpìlẹ̀ ni. O sì gbàdúrà kọ́lọ́ ń yọ ọmọkùnrin kúrò nínú ogun ìpìlẹ̀, kó yọ ọmọkùnrin kúrò nínú ogun ìpìlẹ̀, kó wọ́n á fi nǹkan rárá àdárọ́pò rere fún, kò sì rí nǹkan rere ṣe. O sì gbàdúrà ìwọ ọmọbìnrin yìí kí Ọlọ́run yọ ọkọ ẹ kúrò nínú ogun ìpìlẹ̀, ogun ìpìlẹ̀ tó fẹ́ bayé ẹ̀ jẹ́. Ọlọ́run ní ó ń ṣe mí, ó ń gbà mí. Àwọn tó ń ṣọmọkùnrin àwọn náà wọ́n sì tún gbà.
Ọlọ́run ni o gbàdúrà mi ìmọ̀wọ́ ọmọbìnrin tó wà lábẹ́ ohùn yìí. Ọlọ́run fún ọ ní mẹ́sẹ̀gì fún ọkọ rẹ. Ó ní o ṣe mí, Ọlọ́run ohun náà ni ó ṣe mí, o tún gbà mí. O sì gbàdúrà fún Olúwa ogun ìpìlẹ̀ yìí. Olúwa fòpin sí nínú ayé ọkọ mi. Olúwa fòpin sí nínú ayé ọmọ mi. Olúwa fòpin sí, 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 Olúwa fòpin sí. Olúwa kọ́dún yìí tó parí, ilẹ̀kùn àánú kó máa ṣí fún mi. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí, àní kọ́dún yìí tó parí sẹ́, ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ níbikíbi tó o bá lọ láti òní lọ. Máa rí àánú gbà tó o bá ti lo omi àánú tòní yìí lórúkọ Jésù. Ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ, ilẹ̀kùn ojú rere kó máa ṣí fún ọ. Ogun ìpìlẹ̀ dópin láyé rẹ, ogun ìpìlẹ̀ dópin láyé rẹ lórúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí tó ń wá ọkọ, mo sọ lórúkọ Jésù, ogun ìpìlẹ̀ tó bá ọkọ dànù ó yá lórúkọ bàbá. Má rìgírẹ́tì. Ọlọ́run náà ń rìgírẹ́tì, má rìgírẹ́tì lórí ọkọ yìí. Ó ní kó gbàdúrà lórí ogun ìpìlẹ̀, ogun òun ṣe mí, o tún gbà mí. Lórúkọ Jésù, gbogbo ẹnikẹ́ni tó fara ní ògo rẹ tó jẹ́ kó ráàánú gbà lórúkọ Jésù, idọ̀ Ọlọ́run kọjá lọ lórí wọn. Nílé bàbá tí lè yá ni, níbi ọkọ nílé ìyàwó ni. Gbogbo ẹnikẹ́ni tó lò ní jẹ́ ráàánú gbà nínú ayé. Gbogbo ẹnikẹ́ni tó lò mọ̀ bá ìjákulẹ̀ pàdé. Gbogbo ẹnikẹ́ni tá a rán sínú ayé rẹ láti máa dàrin àjò rẹ rú. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí lórúkọ Jésù, idọ̀ Ọlọ́run kọjá lọ lórí wọn. Idẹ̀ mímọ́ kọjá lọ lórí wọn. Ìbá jẹ́ wòlíì ni, ìbá jẹ́ àfáà ni, tá a rán láti máa da ìpìlẹ̀ rẹ láàmú, láti máa da ayé rẹ láàmú, láti máa da àyànmọ́ rẹ láàmú, láti máa da àánú rẹ láàmú. Pé àníṣẹ́ lágbájá ọmọ lágbájá a ò ní ra àánú gbà. Gbogbo àwọn tó péjọ lórí ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù olùgbàlà, ọ̀run bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣẹ̀sín ní orúkọ Jésù olùgbàlà. Ọ̀run bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣẹ̀sín ní orúkọ Jésù olùgbàlà. Ọ̀run bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣẹ̀sín. Ó yẹ ẹja képe Jésù pé Olúwa, ikú oró tí wọ́n ń gbé bọ̀, àìsàn tí wọ́n ń gbé bọ̀, ìdààmú tí wọ́n ń gbé bọ̀, ìfòòró tí wọ́n ń gbé bọ̀ sínú ìgbéyàwó mi lórúkọ Jésù Kristi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ kọlù wọ́n. Ẹni tó gbé ikú oró bọ̀, ẹni tó gbé ìdààmú bọ̀, ẹni tó gbé wàhálà bọ̀, ẹni tó gbọ́ èdè àìyedè bọ̀ lórí ìgbéyàwó mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ kọlù wọ́n pẹ̀lú ọwọ́ iná. Ẹ kọlù wọn, ẹ gbàdúrà yìí. Ẹ wò, mo ti kúrò lórí tá ń gbà ládùúrà, mo ti ń fi mẹ́sẹ̀gì gbàdúrà fún ọ. Ó yá gbàdúrà pé Olúwa, ẹ̀yin ogun ọ̀run ẹ bẹ̀rẹ̀ sí kọlù wọn. Aláṣẹ láyé àti lọ́run o, gbogbo ẹni tó gbé ikú àti ìdààmú bọ̀ nínú ìgbéyàwó mi lórúkọ Jésù olùgbàlà, ó yẹ kọlù wọn. Lórúkọ Jésù olùgbàlà, ó yẹ kọlù wọn, ó yẹ kọlù wọn, ó yẹ kọlù wọn, ó yẹ kọlù wọn, ó yẹ kọlù wọn. Gbogbo ẹnikẹ́ni tó gbé ìdààmú bọ̀ sórí ọ̀rọ̀ ayé rẹ, gbogbo ẹnikẹ́ni tó ní àwọn wá fẹ́ ṣiṣẹ́ àṣepé lórúkọ Jésù olùgbàlà lórí ọkọ rẹ, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ogun ọ̀run kọlù wọn. Gbogbo ẹnikẹ́ni tó lòun ó pín ìdààmú sínú ayé rẹ, gbogbo ìwọ tó rí àmì ṣe, gbogbo ẹnikẹ́ni tó lòun ó pín wàhálà sínú ayé rẹ, gbogbo ẹnikẹ́ni tó lòun ó pín ìfòòró sínú ayé rẹ, ní orúkọ Jésù olùgbàlà, ogun ọ̀run kọlù wọn, 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 lórúkọ Jésù olùgbàlà, ogun ọ̀run kọlù wọn. Ẹ̀fọ́rí pẹ̀lú ara ríro, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ni, ẹ̀fọ́rí àti ara ríro kì í jẹ́ kí ajá gbádùn. Ajá ò ní gbóhùn agogo kórí ó mọ̀ fọ́. Gbogbo ẹnikẹ́ni tó gbé ikú bọ̀ lórí ọ̀rọ̀ rẹ, gbogbo ẹnikẹ́ni tó gbé àrùn bọ̀ lórí ọ̀rọ̀ rẹ, gbogbo ẹnikẹ́ni tó gbé ìdààmú bọ̀ lórí sínú ìgbéyàwó rẹ lórúkọ Jésù olùgbàlà, ẹ̀fọ́rí àti ara ríro ọ̀run kó fi kọlù wọ́n. Ọ̀run mo pa á láṣẹ ni, mi ò dá lábàá. Ọlọ́run ìpè oyè lámì, bàbá yìí ní àwọn wòlíì tán oníjìbìtì àwọn alọ́nilọ́wọ́ gbà. Ó ní wọ́n ní pín owó kan, wọ́n ní kàn pín, wọ́n láwọn ní tó bá àwọn alòdì sí pé wọ́n gbọ́dọ̀ pín owó yìí. Wọ́n ní wòlíì bá gbọ́ sókè pé òun ó gbá wọn lẹ́sẹ̀. Wọ́n là ń sọ fọ́lọ́run pé Olúwa, ọwọ́ tó gbé sókè yìí ṣàpẹ̀nà kó sì bó. Ó ní ṣàpẹ̀nà sì bó, ìyàwó rẹ̀ ló wá bá bẹ̀bẹ̀ pé ẹ ṣàánú rẹ̀. Mo sọ lórúkọ Jésù, gbogbo ẹnikẹ́ni tó gbé ìdààmú bọ̀ sínú ìgbéyàwó rẹ̀ lórúkọ Jésù, ẹ̀fọ́rí kó kọlù wọ́n,
ìdààmú kó kọlù wọn, wàhálà kó dé bá wọn ní orúkọ Jésù olùgbàlà. Gbogbo ẹnikẹ́ni tó lò ní nísinmi, gbogbo ẹnikẹ́ni tó lò rí láàánú gbà ní ìtókù kọ́dún ìparí, ó kù oṣù méjì àti ọjọ́ mélòó kan. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ bí àánú ṣe ṣí ilẹ̀kùn fún ọmọkùnrin yìí tó sì ní testimony. Ó ní dádì ẹ lóun ò ní ta property kó òun tó rìnrìn àjò yìí, dádì òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun ò tà. Mo sọ lórúkọ Jésù, àánú ni yóò wá orí. Lórúkọ Jésù, àánú ni mo ní yóò wá orí. Gbogbo ibi tó kù sí tó ti béèrè fún àánú, ó yá kọjá lọ kó lọ gbà. Omi tó gbé dání lórúkọ Jésù, ilẹ̀kùn àánú ṣí fún omi. Lórúkọ Jésù, ilẹ̀kùn àánú wọnú omi. Lórúkọ Jésù, ilẹ̀kùn àánú ṣí fún ọ lónìí. Lórúkọ Jésù, agbára àánú wọnú omi. Agbára àánú wọnú omi. Agbára àánú wọnú omi. Kò sí ẹni tí ó bu omi sẹ́nu tára ò ní tú. Bí a bá bu omi sí ara ẹja, ara máa tu ẹja ní. Gbogbo ìwọ tó bá lo omi lórúkọ Jésù, ara kó bẹ̀rẹ̀ sí tù ọ́, àánú kó bẹ̀rẹ̀ sí wá orí. Lórúkọ Jésù, gbogbo ìwọ tá a ti ṣiṣẹ́ burúkú, pé ò ní lọ́kọ láyé, pé ò ní bímọ láyé, tó bá ti lo omi, àánú kó wá orí, àánú kó wá orí, àánú kó wá orí, àánú kó wá orí. Àníkọ́dún yìí tó parí ní orúkọ Jésù, ó ra àánú gbà, ó ra àánú gbà, ó ra àánú gbà, ó ra àánú gbà. Ogun ìpìlẹ̀ ilé bàbá rẹ̀ yìí, ogun ìpìlẹ̀ ilé ìyá rẹ̀ yìí, ogun ìpìlẹ̀ ilé ọkọ rẹ̀ yìí, ogun ìpìlẹ̀ ilé ìyàwó rẹ̀ yìí, lórúkọ Jésù, ọ̀run tẹrí wọn ba lónìí. Ilẹ̀ gbé wọn mì lónìí, ilẹ̀ gbé wọn mì lónìí, ilẹ̀ gbé wọn mì lónìí. Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, ìwọ ló pè mí, ló rán mi níṣẹ́. Nínú gbogbo tí mo bá ti sọ àṣẹ ògo, mo sọ lórúkọ Jésù, gbogbo ẹlẹ́mìí òkùnkùn èyí tó ń bọ̀ darapọ̀ níbi àdúrà, lórúkọ Jésù, idà Ọlọ́run kó kọlù wọ́n. Lórúkọ Jésù, idà Ọlọ́run àti ìbínú Ọlọ́run kó kọlù wọ́n. Ìbínú Ọlọ́run kọlù Gòláyátì a sì wá tì. Lórúkọ Jésù, gbogbo ẹ̀mí òkùnkùn tó ń darapọ̀ mọ́ níbi àdúrà, lórúkọ Jésù, gbogbo ẹ̀mí òkùnkùn tó wà lórí òkè àánú ìtúsílẹ̀ yìí, idà Ọlọ́run ó yá kó bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Idà mímọ́ kó bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Idà mímọ́ kó bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Idà mímọ́ kó bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Ìbínú Ọlọ́run kọlù Fáráò, a sì gbúrò ẹ̀, ó ṣègbé pẹ̀lú òun àti ẹṣin àti àwọn ọmọ ogun ẹ̀. Lórúkọ Jésù, gbogbo ẹ̀mí òkùnkùn èyí tó ń bọ̀ darapọ̀ níbi àdúrà yìí, pé ò ní ra àánú gbà. Lórúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́, idà mímọ́ kọlù wọn. Ó yá wá wọn tì lónìí, á wá wọn tì lónìí, nítorí pé èní ni ọjọ́ àánú. Ọlọ́run ló ṣàánú fún àwọn tó ṣàánú fún. Gbogbo ìṣẹ̀dá tó wà lábẹ́ òun yìí tó rí àmì ìṣe lórúkọ Jésù, ó yá bẹ̀rẹ̀ sí ṣàánú fún wọn. Ilẹ̀kùn àánú kó máa ṣí fún yín, ilẹ̀kùn ojú rere kó máa ṣí fún yín. Mo sọ lórúkọ Jésù, testimony tó ń bọ̀ ìwọ ló ní o. Lórúkọ Jésù, testimony tó ń bọ̀ ìwọ àtìdílé rẹ lẹ́ni. Ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́, testimony tó ń bọ̀ lórúkọ Jésù, ó yá tẹ́wọ́ gbà. Ilẹ̀kùn àánú tó ṣí, ó yá lórúkọ Jésù, kò tún tì mọ́ fún ọ. Ilẹ̀kùn àánú tó ṣí fún ọ kò tún tì mọ́ fún ọ. Ìjákulẹ̀ yìí ò tún jẹ́ tiẹ̀ lórúkọ Jésù. Ní orúkọ Jésù, ìwọ ọmọkùnrin, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ẹni tó dúró lórí àṣeyọrí rẹ tó lòun ò ní kọ̀, lórúkọ Jésù, ó yá ilẹ̀ kó gbé mì. Ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, ẹni tó dúró sí góńgórí àṣeyọrí rẹ sẹ́ tó lòun ò ní gbà. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, ó yá irú ẹni bẹ́ẹ̀, ó yá kó dòkú. Ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, mo ní kó dòkú. Àṣẹ tó fi dálé ayé, àṣẹ tó fi ṣẹ̀dá ènìyàn, àṣẹ tó fi pín òkùnkùn àti ìmọ́lẹ̀ níyà, mo lo àṣẹ náà lónìí. Ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, gbogbo ìṣẹ̀dá tó dúró sórí góńgórí àánú rẹ, bó ò ní ra àánú gbà. Gbogbo ìṣẹ̀dá tó dúró sí góńgórí àṣeyọrí rẹ, gbogbo ìṣẹ̀dá tó dúró síbi góńgórí àti ṣe rere rẹ, tó lò ní rí ojú rere Ọlọ́run, tó lò ní ṣe rere, tó lò ní ra àánú gbà. Lórúkọ Jésù, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀, ilẹ̀ kó sọ kó gbé wọn mì. Ó yá ilẹ̀ kó lanu kó gbé wọn mì. Ó yá lórúkọ Jésù, ilẹ̀ kó lanu kó gbé wọn mì. Ó ní ká má ṣe jẹ́ kí àjẹ́ wà láàyè. Ẹlẹ́mìí òkùnkùn, alágbára òkùnkùn nílé bàbá àti ìyá rẹ̀, tó sọra rẹ̀ dàjẹ́, tó sọra rẹ̀ doṣó, tó sọra rẹ̀ di jáwéjágbò, tó sọra rẹ̀ di ẹlẹ́bọ lóògùn, tó lòun ò ní jí orá àánú gbà kọ́dún yìí tó parí. Mo sọ lórúkọ Jésù, kò ní rí parí ọdún yìí. Mo lo àṣẹ tó fi dá mi, àṣẹ tó fi pè mí sínú ìpè iṣẹ́ ìránṣẹ́ yìí. Gbogbo ẹnikẹ́ni tó lòun ní ra àánú ìparí ọdún yìí gbà,
gbogbo ẹnikẹ́ni tó ní àdúrà àánú yìí ò ní jẹ́ tiẹ̀ lórúkọ Jésù Kristi olùgbàlà. Kò ní mú ọdún yìí jẹ. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, kò ní mú ọdún yìí jẹ. Gbogbo ẹnikẹ́ni tó ní kó máa ṣiṣẹ́ bí erin, kó ní kó máa jẹ̀jẹ̀ ìlírí, gbogbo ẹnikẹ́ni kó ní kó àwọn máa ṣí táàpù fún ọ ni yóò máa yọ sẹ́rẹ́, yóò máa tì, àwọn máa tì, ẹ̀sùn wọn máa sun yóò, àwọn máa tì. Mo sọ lórúkọ Jésù, gbogbo tán lò lórí rẹ lónìí lórúkọ Jésù, ọ̀run sọ darọ̀, 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 ọ̀run sọ darọ̀. Gbogbo ọwọ́ tán fi ń ṣiṣẹ́ ibi lórí ayé rẹ lónìí lórúkọ Jésù, ọwọ́ náà rọ. Lórúkọ Jésù, ẹsẹ̀ náà rọ. Ẹsẹ̀ tán fi ń rìnrìn ibi lórí ayé rẹ lórúkọ Jésù, ẹsẹ̀ náà rọ. Lórúkọ Jésù, ẹsẹ̀ náà rọ. Lórúkọ Jésù, ẹsẹ̀ náà rọ. Ojú tí wọ́n fi ń ríran ṣiṣẹ́ ibi lórí ayé rẹ lórúkọ Jésù, ẹ̀fọ́jú ó yá kó kọ lójú náà lórúkọ Jésù. Wọn ò tún fojú náà ríran mọ́ láti òní lọ. Mo wá sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, àánú ni, àánú tó kọjá èyí ènìyàn ó yá kó bẹ̀rẹ̀ sí wá orí. Mo sọ lórúkọ Jésù, gbogbo ìwọ tó gbé omi àánú dání, tó bá ti bẹ̀rẹ̀ sí lo omi lórúkọ Jésù, ò tún sun ẹkún mọ́. Àìsàn ló bá ń ṣe ọ́ lórúkọ Jésù, ọ̀run mú ọ lára dá. Lórúkọ Jésù, ọkọ ló bá wà, ilẹ̀kùn àánú ṣí fún ọ. Lórúkọ Jésù, ọmọ ló bá wà, lórúkọ Jésù, ilẹ̀kùn àánú ṣí fún ọ. Ilé ọmọ rẹ àtúnṣe lórúkọ Jésù. Ó yá ẹ bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ní ìgbà tí ọdún yìí ó bá parí lórúkọ Jésù. Ayọ̀ ìgbàlà òun lẹ́yìn fi parí ọdún yìí. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà nínú ọlábẹ́ òwe, ẹ ò ní sunkún lórí ọmọ. Ìjì ayé ò ní gbé yín lọ́mọ lọ, ọ̀gbàrá ayé ò ní gbé yín lọ́mọ lọ lórúkọ Jésù olùgbàlà, lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Òkùnkùn ayé ò ní gbé yín lọ́mọ lọ. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ìjì ayé ò ní gbọmọ lọ́wọ́ yín, ìjì ayé ò ní gbọmọ lọ́wọ́ yín, ìjì ayé ò ní gbaṣẹ́ lọ́wọ́ yín ní orúkọ Jésù olùgbàlà. Mo pa á láṣẹ ni mi ò dá lábàá, ẹ ò ní sunkún lórí ọmọ lórúkọ Jésù olùgbàlà. Ẹ ò ní sunkún lórí ọmọ. Gbogbo àsọtẹ́lẹ̀ wòlíì, gbogbo àsọtẹ́lẹ̀ àfáà, gbogbo àsọtẹ́lẹ̀ babaláwo ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀run fagilé lónìí, ọ̀run fagilé lónìí, ọ̀run fagilé lónìí. Bí ẹ ṣe ń lọ báyìí, ó yẹ lọ ṣe rere lórúkọ Jésù, ó yẹ lọ ṣe rere. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ìpè náà ìpè ayọ̀ ni yóò jẹ́. Ìpè tó gbà lẹ́yìn àdúrà yìí lórúkọ Jésù, ìpè ògo ni yóò jẹ́ lórúkọ Jésù. Ohun ẹ̀ la ó kọ́kọ́ gbọ́ fún ẹ̀rí ní orúkọ Jésù. Ohun ẹ̀ la ó kọ́kọ́ gbọ́ fún ẹ̀rí lórúkọ Jésù. Ohun ẹ̀ la ó kọ́kọ́ gbọ́ fún ẹ̀rí. Mo ń súre fẹ́nìkan ni ó bẹ́ẹ̀ sì ni yóò rí ní orúkọ Jésù. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, ohun ẹ̀ la ó kọ́kọ́ gbọ́ fún ẹ̀rí ní orúkọ Jésù olùgbàlà. O ti ṣe rere, o sì ní yí padà. Rere náà ò ní bọ́mọ lọ́wọ́ o ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀. A dá aṣọ ògo tuntun, a dàbò yín lónìí. Aṣọ àánú tuntun, a dàbò yín lónìí. Gbogbo ìpìlẹ̀ kí ìpìlẹ̀ níbikíbi tó ti wá lórúkọ Jésù, ọ̀run palẹ̀ mọ́. Ìpìlẹ̀ láti ilé bàbá, ìpìlẹ̀ láti ilé ìyá, ìpìlẹ̀ láti ilé ọkọ, ìpìlẹ̀ láti ilé ìyàwó, níbi iṣẹ́ láàrin ọ̀rẹ́, èyí tó yọ àánú wa lẹ́nu tó ní a ò ní ra àánú gbà lórúkọ Jésù, ọ̀run fẹ̀jẹ̀ parẹ́ lónìí. Gbogbo ìwọ tó gbé omi dání, mo nà á sókè níbí pẹ̀lú ọwọ́ agbára Ẹ̀mí Mímọ́. Ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, tó ń ṣiṣẹ́ nínú afẹ́fẹ́, ọba tó ń rí ohun gbogbo, tó sì mú ohun gbogbo, tó sì lè ṣe ohun gbogbo. Àánú la béèrè fún gẹ́gẹ́ bó ṣe ní ká béèrè fún àánú lónìí. Àṣẹ àánú kó wọnú omi lọ, agbára àánú kó wọnú omi lọ lórúkọ Jésù. Gbogbo ẹni tó bá ti mu omi kí wọ́n bẹ̀rẹ̀ sí ra àánú gbà, kára kó bẹ̀rẹ̀ sí tù wọ́n. Gbogbo àìsàn nínú omi ara àti ẹ̀jẹ̀ ara Ọlọ́run kó mu kúrò, agbára Ẹ̀mí kó mu kúrò. Nígbà tá a bá pàdé fún àdúrà àánú ní ọ̀sẹ̀ tó bọ̀ lórúkọ Jésù, ó jẹ́rìí sí agbára Ọlọ́run, ó yin Ọlọ́run lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ẹja bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo, ẹja bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní Ọlọ́run. Olúwa ò ṣe, Ẹ̀mí náà ò ṣe, ayérayé ò ṣe, ọba àwọn ọba ò ṣe, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹja bẹ̀rẹ̀ sí dúpẹ́. Àánú ló kù wá kù báyìí o. Ilẹ̀kùn àánú kó sì mọ̀ ṣí fún wa ní orúkọ Jésù. Ilẹ̀kùn ṣeré ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí o lórí ìdílé wa lórúkọ Jésù. A ó rí ọwọ́ agbára Ọlọ́run, a ó rí ọwọ́ agbára Ẹ̀mí Mímọ́. Bí ẹ ṣe ń lọ báyìí, ọ̀run lọ lékún lọ́wọ́ o ní orúkọ Jésù. Ẹ̀mí lọ lé àrùn lọ́wọ́ o ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Àti ra àánú gbà o lórúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ má gbàgbé o ní ọjọ́ Friday aago 10 alẹ́ Nigerian time. Òun náà ni program wa o ní ọjọ́ Friday àti ọjọ́ Monday aago 10 alẹ́ Nigerian time. Ó dára fún wa ní orúkọ Jésù. Ìṣùgbọ́n gbàgbé ọjọ́ àfẹsẹ̀ àdúrà on the 15th every month, next month on the 15th. Ìjọba máa fi sínú ìrántí wa lórúkọ Jésù. Yóò dára fún wa ká sì máa gbáradì fún àwẹ̀ wa. A
a bẹ̀rẹ̀ ní December 21 a parí ẹ̀ ní January 21 yóò dára fún wa ní orúkọ Jésù. A ó sì rí ojúrere Ọlọ́run, a ó rí àánú Ọlọ́run ní orúkọ Jésù. A ó ra àánú gbà níbikíbi tí ẹ bá ń lọ. Ojúrere àti àánú Ọlọ́run yóò máa wá yín rí o ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ní ọwọ́ gbogbo ìjọba bá wa ṣe program yóò dára fún yín ní orúkọ Jésù. Ní ìjọba bá wa tẹ like àti love yóò dára fún yín ní orúkọ Jésù. Ẹ rí ojúrere Ọlọ́run, ẹ rí àánú Ọlọ́run ní orúkọ Bàbá, ní orúkọ mi, ní orúkọ Ọlọ́run ẹ̀mí. Ojú òní tì yín, àdúrà yín yóò jẹ́ ìtẹ́wọ́gbà ní orúkọ Jésù. Ọjọ́ Friday ẹ má jẹ́ ká gbàgbé láti darapọ̀ mọ́ wa fún àdúrà ìtúsílẹ̀ ní ọjọ́ Friday. Yóò dára fún wa, ọ̀run yóò bá wa pàdé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ tó kọ̀ fún Olúwa tó máa bá wa lọ títí láé àti láéláé. Àmín, àmín, àmín. Àánú ló kù mí kù, àánú ló kù mí kù, àánú ló kù mí kù, ipá mi ti pin. Àánú ló kù mí kù, àánú ló kù mí kù, àánú ló kù mí kù, ipá mi ti pin. Bàbá aláàánú ṣàánú mi.